A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìjọba àpapọ̀ ti rọ àwọn oníṣòwò kí wọ́n jẹ́ kí owó ọjà wọn náà wálẹ̀, pàápàá jùlọ owó oúnjẹ. Mínísítà fún ètò ọ̀gbìn Abubakar Kyari ni ó sọ èyí níbi ìpàdé àyájọ́ ọlọ́dọọdún àwọn àgbẹ̀ ọlọ́gbìn jéró tí ó wáyé ní abúlé Dabiri ní ìjọba ìbílẹ̀ Ringin, ìpínlẹ̀ Jigawa. Mínísítà kérora lórí ìwà àìbìkítà àwọn oníṣòwò láti ṣe àdínkù owó oúnjẹ pẹ̀lú wípé owó rẹ̀ ti dínkù lọ́jà. Kyari ṣàlàyé wípé ìjọba àpapọ̀ mọ̀ nípa àdínkù owó oúnjẹ lọ́jà káàkiri àwọn ọjà ńláńlá, pàápàá jùlọ àwọn oúnjẹ bíi ṣúgà, fúláwà, ìrẹsì àti pásítà, ṣùgbọ́n kan ìjọba lóminú wípé ọ̀pọ̀ àwọn alátùútà, bakers àti oníṣọ́ọ̀bù kọ̀ láti mú kí àdínkù yìí hàn nínú ọjà tí wọ́n ń tà kí ayé má bàa dẹrùn fún ọmọ orílẹ̀-èdè. Síwájú àkókò yìí ni àwọn oníṣòwò ké gbàjarè lórí bí owó oúnjẹ ṣe ń lọ sókè, ṣùgbọ́n ní báyìí tí owó oúnjẹ ti wálẹ̀, kò ní dára kí aráàlú má jẹ nínú àǹfààní ẹ̀dínwó oúnjẹ. Agbẹnusọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Anambra, Somtochukwu Ikem Udeze, ti fi ìyàlẹ́nu rẹ̀ hàn sí ìròyìn tí ó jẹ jáde wípé àwọn afurasí tí wọ́n mú lórí ẹ̀sùn ìṣekúpa ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ Justice Azuka ti sá mọ́ ọlọ́pàá lọ́wọ́. Ìròyìn jábọ̀ wípé ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra sọ nínú àtẹ̀jáde bí afurasí méjì tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa aṣòfin ṣe sá kúrò lákàtà ọlọ́pàá. Azuka, tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú Labour, ni wọ́n jí gbé ní ojúnà Ngwangpa ní Island Town, Onitsha. Lẹ́yìn 40 ọjọ́ ni wọ́n tó ṣe àwárí òkú rẹ̀ níbi tí ó ń jẹrà sí lẹ́gbẹ̀ẹ́ afárá Second Niger Bridge. Ọlọ́pàá ṣàlàyé wípé afurasí méjì tí wọ́n mú ríbi sá mọ́ wọn lọ́wọ́ níbi wọ́n ti ń ràn wọ́n lọ́wọ́ àti mú ẹnìkan tí ó ń gba ẹrù kalẹ̀ lọ́wọ́ àwọn olè àti ọkọ̀ tí wọ́n ń lò fún iṣẹ́ láabi. Nígbà tí ó ń fèsì nínú àtẹ̀jáde ni agbẹnusọ Udeze ṣe àpèjúwe àwárí ọlọ́pàá ní ọ̀rọ̀ ṣùnnùkùn tí ó bá iṣẹ́ ìwádìí ọlọ́pàá jẹ́. Ó ní dandan wọ́n gbọ́dọ̀ ṣe àwárí àwọn afurasí wọ̀nyí. Ó wá ké sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ CP Ikioye Etunga kí ó ṣe àlékún akitiyan rẹ̀, gbé gbogbo ìgbésẹ̀ tí ó bá yẹ láti rí wípé wọ́n rí àwọn wọ̀nyí mú padà. Ọjọ́rú ni àwọn alága àti kánsẹ́lọ̀ tí wọ́n yàn láti ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) ní ìpínlẹ̀ Ọ̀ṣun gba ìṣàkóso ìjọba ìbílẹ̀ Council Secretariat káàkiri ìpínlẹ̀. Síwájú àkókò yìí ni ẹgbẹ́ òṣèlú APC àti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń forí gbárí lórí àti gba ìṣàkóso lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn. Níbi ìgbìyànjú àti fìdí ìdájọ́ múlẹ̀ ní ọjọ́ Ajé ni ó yọrí sí ikú ènìyàn 6, lára wọn ni alága ìjọba ìbílẹ̀ Council Ìrèwọlé. Nígbà tí ó ń fèsì, Gómìnà Adémọ́lá Adélékè ṣe àpèjúwe ipa tí IGP kó ní èyí tí kò dára unfortunate. Adélékè ní ó ṣeni láàánú, ó sì tún jẹ́ ìdójútì ìjọba tiwantiwa wípé odidi IGP ń lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú APC láti mú ìdájọ́ ilé-ẹjọ́ tí kò wáyé múlẹ̀. Ìpèníjà ńlá ni èyí jẹ́ fún ìjọba tiwantiwa Nàìjíríà. Adélékè ní ju gbogbo rẹ̀ lọ, ìdìbò ìjọba ìbílẹ̀ yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta, aráàlú sì ti ṣetán àti dìbò. Àwọn kò ní fi ààyè gba ìjọba tiwantiwa kí ó bàjẹ́. Ọba ìlú Benin, Ọmọnọba Nnedu Ukwu Apolopolo Ìwàrè kejì ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí Sínátọ̀ Monday Okpebholo fún ayẹyẹ 100 ọjọ́ tí ó ti lò ní ọ́fíìsì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Edo. Ọba gbóríyìn fún gómìnà lórí bí ó ṣe wọ́gi lé ìgbìmọ̀ lọ́balọ́ba council ní gúúsù Edo tí ìṣèjọba àná dá sílẹ̀. Ìwàrè kejì fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀wọ̀ tí Okpebholo ní fún orí adé, ará Benin àti ìpínlẹ̀ Edo lápapọ̀ kì í ṣe kékeré rárá, títí láé la ó máa fi rántí rẹ̀.
Bákan náà ni ó gbóríyìn fún gómìnà lórí ìgbésẹ̀ ìṣèjọba rẹ̀ láti ṣe ohun amáyédẹrùn káàkiri ìpínlẹ̀, bí ó ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn nínú ọlọ́lá jùlọ láti ṣe àtúnṣe gbogbo kùdìẹ̀kudiẹ kí ó sì ṣe ìgbélárugẹ ìgbé ayé ará ìpínlẹ̀ Edo kí Ọlọ́run ràn án lọ́wọ́ láti ṣe àṣeyọrí. Olórí ológun àná Ibrahim Babangida ní òun kábàámọ̀ lórí bí òun ṣe da ìdìbò ààrẹ June 12, 1993 nù. Ó ní òun gbà wípé olùdíje du ipò láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party (SDP) Moshood Abiola ni ó jáwé olúborí níbi ìparí ìwé ìtàn ìgbésí ayé rẹ̀ tí wọ́n ṣe ìkówójọ rẹ̀ ní ìlú Àbújá. Ní adarí orílẹ̀-èdè àná ti ṣe àpèjúwe ìgbésẹ̀ rẹ̀ ìgbà náà ní àṣìṣe ìtàn (accident history). Ọ̀rọ̀ rẹ̀ yìí ni ó ti wá dá awuyewuye sílẹ̀ lórílẹ̀-èdè. Ìdìbò June 12, 1993 tí olóṣèlú àti oníṣòwò Abiola kópa ní ọmọ orílẹ̀-èdè rí gẹ́gẹ́ bí èyí tí kò ní màgòmágó nínú, ṣùgbọ́n Babangida wọ́gi lé e pẹ̀lú àwáwí ààbò ìlú. Ìgbésẹ̀ yìí dá awuyewuye sílẹ̀ pẹ̀lú ìfẹ̀hónúhàn tí ó mú Babangida kọ̀wé fi ipò sílẹ̀. Èyí ló wá fa ìjàǹgbara fún ìjọba tiwantiwa kí a tó padà sí ìjọba ará ìlú ní ọdún 1999. Babangida tẹ̀síwájú wípé bí Abiola bá padà gba ipò ààrẹ, ó ṣeé ṣe kí wọ́n gbẹ̀mí rẹ̀ nítorí ọ̀tá pọ̀ nínú àwọn tí ó súnmọ́ ọn. Abdulmumini Abiola, ọmọ MKO náà ti fèsì lórí ìhà tí ó kọ sí àfihàn tí Babangida ṣe. Nínú àfihàn rẹ̀ ni ó ti ní àwọn gbọ́ láti ẹnu IBB ní Ọjọ́bọ̀ wípé bàbá àwọn ló jáwé olúborí. Ó ní fẹ̀kàntẹ́lẹ̀ òun mọ̀ láti ọmọ ọdún 8 tí òun wà nígbà tí ìdìbò yìí wáyé kí wọ́n tó ṣe ìkéde rẹ̀. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè náà ni wọ́n ti ní lọ́kàn wípé Abiola ni ó jáwé olúborí. Èyí tí ó dùn mọ́ òun nínú jùlọ níbẹ̀ ni bí IBB ṣe ronúpìwàdà tí ó sì sọ gbangba wípé MKO ni ó jáwé olúborí, tí ó tún wá sọ wípé bí òun bá ní àǹfààní láti ṣe é lẹ́ẹ̀kan sí i, òun á gba ọ̀nà ọ̀tọ̀. Èyí ni ó ṣe pàtàkì jùlọ. Ààrẹ àná Goodluck Jonathan ti ní orílẹ̀-èdè kankan ò lè kóyan ìmọ̀ ẹ̀rọ kéré fún ìdàgbàsókè. Jonathan sọ ọ̀rọ̀ yìí níbi ìkówójọ ìwé 3 láti ọwọ́ ọmọbabìnrin Bọ́láńlé Ògúndìran ní ìlú Àbújá. Ó ní orílẹ̀-èdè tí kò bá fi tìmọ̀ ẹ̀rọ ṣe ń fi ẹ̀mí rẹ̀ wéwu. Ààrẹ àná tí mínísítà fún ìròyìn àná Labaran Mako ṣaṣojú gbóríyìn fún òǹkọ̀wé yìí bí ó ti ní gbogbo ìwé wọ̀nyí ló kó ipa pàtàkì fún gbogbo orílẹ̀-èdè, pàápàá jùlọ orílẹ̀-èdè Nàìjíríà. Jonathan ní ìgbé ayé tuntun ni à ń gbé báyìí, ìmọ̀ ẹ̀rọ sì ti gòkè àgbà débi wípé ọmọ aráyé kò lè dá ṣe ohunkóhun láìsí ìmọ̀ ẹ̀rọ. Ìdí nìyí tí ó fi gbóríyìn fún òǹkọ̀wé yìí lórí ìwé mẹ́tẹ̀ẹ̀ta tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀. Ọmọ adarí ológun orílẹ̀-èdè àná olóògbé Sani Abacha, Sadiq Abacha ti gbè lẹ́yìn bàbá rẹ̀ bí ó ti ní ìṣọwọ́darí bàbá rẹ̀ jẹ́ àrà ọ̀tọ̀ pẹ̀lú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan bàbá rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook ní Sadiq ti ṣe àfihàn wípé ìlara àti tọ́nàdí ni wọ́n ń ṣe fún bàbá rẹ̀, bí ó ti ní ó pẹ́ ó yá bàbá òun yóò padà gba ìdáláre. Ọ̀rọ̀ wọ̀nyí wáyé lẹ́yìn tí ààrẹ ológun àná Ibrahim Babangida yọ̀ǹda ìwé rẹ̀ tí ó ti dá awuyewuye sílẹ̀ lórí ìtàn òṣèlú Nàìjíríà. Èyí tí ó ṣe pàtàkì jùlọ ní ti ètò ìdìbò June 12, 1993 tí wọ́n wọ́gi lé, ṣùgbọ́n tí Babangida ní òun gbà wípé Moshood Abiola ni ó jáwé olúborí. Babangida ní ṣe ẹ̀sùn wípé Sani Abacha ni ó darí àwọn tí ó wà nídìí bí òun ṣe wọ́gi lé ìdìbò June 12. Nígbà tí ó ń fèsì ní Sadiq ní ọ̀gbẹ́ni Abacha tí gbogbo ènìyàn ń jowú pẹ̀lú ẹ̀tàn lábẹ́lẹ̀. Ọjọ́ ń bọ̀ tí wọn yóò ṣe ìrántí rẹ̀ gẹ́gẹ́ bí adarí rere, kò sí iye ẹnu àtẹ́ tí wọ́n lè fi kàn án. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé òun fi bàbá òun yangàn nítorí àwọn kan ń gbà á ládùúrà kí wọ́n dàbí rẹ̀. Ìwúrí sì ni bàbá yìí jẹ́ fún un. Lẹ́yìn gbólóhùn asọ̀ tí ó wáyé láàrin ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti sínétọ̀ tó ń ṣaṣojú Kogi Central Senatorial District
Natasha Akpoti-Uduaghan lórí àyè ìjókòó tí ó wáyé ní Ọjọ́bọ̀ ní ilé ìgbìmọ̀. Àjọ tí kìí ṣe ti ìjọba kan Middle Belt Vanguard ti bu ẹnu àtẹ́ lu ẹ̀sùn ìdúkokò mọ́ni gbogbo ìgbà tí ó ń wáyé tako àwọn obìnrin tí ó wà ní ipò adarí. Bákan náà ni àjọ yìí ké sí ilé ìgbìmọ̀ kí ó jẹ́ ibi tí kò ní sí ìdúkokò, ojúsàájú tàbí ibi ìtàbùkù. Ààrẹ ẹgbẹ́ Godwin Malenga sọ nínú àtẹ̀jáde wípé kò bójúmu bí Akpabio ṣe kan sínétọ̀ yìí lábùkù lójútáyé bí ó ti ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ ìtàbùkù tí ó ti sọ sí i tẹ́lẹ̀. 20 oṣù kejì ọdún 2025 ni Akpabio pààrọ̀ ààyè láì pe àkíyèsí àwọn tí ọ̀rọ̀ yìí ta bá. Lára wọn ni Natasha. Malenga ní bí ó tilẹ̀ jẹ́ wípé Akpabio ní àṣẹ àti pààrọ̀ ààyè, ẹ̀tọ́ rẹ̀ ni kí ó fi tó ìgbìmọ̀ létí. Ó ní bí wọ́n ṣe ní kí Natasha dákẹ́ nígbà tí ó ń fi ẹ̀hónú rẹ̀ hàn kò bójúmu rárá. Irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti wáyé nígbà ìṣèjọba Bukola Saraki tí kò sì sí ẹni pa Akpabio lẹ́nu mọ́. Èyí fi ojú hàn gbangba wípé wọ́n ń ṣe ojúsàájú láàrin ọkùnrin sí obìnrin. Clear case of discrimination. Ẹgbẹ́ yìí wá rọ Ààrẹ Bọ́lá Tinubu, àwọn aṣòfin yòókù àti ọmọ Nàìjíríà kí wọ́n dúró fún ìṣọ̀kan pẹ̀lú aṣòfin Kogi láti rí i wípé ó gba ìdájọ́ òdodo gẹ́gẹ́ bí aṣojú tí wọ́n dìbò yàn. Bákan náà ni ó gba Natasha ní ìmọ̀ràn kí ó má fi ààyè gba ẹnikẹ́ni láti tì í gbọ̀ngbọ̀n nítorí ojúṣe rẹ̀ sí àwọn ará Kogi ò gbọdọ̀ lọ lásán. Àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà Délé Odùlé ti sọ̀rọ̀ lórí ìròyìn òfegè tí wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé ó ti di olóògbé. Nínú àfihàn fídíò lórí Instagram ni Odùlé ti fi ẹ̀hónú rẹ̀ hàn lórí àwọn ìròyìn wọ̀nyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Odùlé ké sí ọ̀kan lára àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára, blogger Bode, lórí bí ó ṣe ṣe àfihàn àwòrán rẹ̀ pẹ̀lú àkọlé "Sùnre o". Odùlé fi dá àwọn olólùfẹ́ rẹ̀ létí wípé kò sí nǹkan tó ṣe òun, kókó lára ọ̀tá ń le. Ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àwọn kan lè máa ròkúròó. Ó wá fi ẹ̀mí ìmoore hàn sí àwọn olólùfẹ́ rẹ̀ fún àtìlẹ́yìn àti ìwàlálàáfíà rẹ̀. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.